oṣólẹ̀ táṣìírí èèyàn fi ń bò, oṣólẹ̀ tí àwọn àgbàlagbà fi ti owó ńlá sí ni. Kò sí gbogbo ìránṣẹ́ téèyàn bá ń ṣe béèyàn bá lo oṣólẹ̀ yìí yóò dúpẹ́ fọlọ́run. Ara àwọn oṣólẹ̀ ìyọ́nú owó tó dáa ni. Oṣólẹ̀ ìyọ́nú owó tí máa ń bàṣírí. Oṣólẹ̀ ìyọ́nú owó tí máa ń fa oore wọlé. Àwọn èròjà lẹ́rí nílẹ̀ yẹn. Òun náà lẹ́rí lọ́wọ́ mi yìí. Ara èròjà rẹ̀ ni. Ṣùgbọ́n ká tó jóṣẹ́ yìí, a kọ́kọ́ mú epo. A ta yíká ààrò tá a ti jó. Ọ̀nà méjì la fi máa ń ta epo. Tó bá jẹ́ wípé àdògán làwa fẹ́ fi jó, a ta yíká rẹ̀ ni. Tó bá jẹ́ wípé ààrò olókùúta mẹ́ta báyìí ni, a ta epo sí orí òkúta kọ̀ọ̀kan ní báyìí. Tó bá jẹ́ pé ààrò tá a fi jó, àwọ̀ ta epo báwọn ni. Tó bá wá jẹ́ pé àdògán ni, a ta epo yẹn yíká àdògán yẹn báyìí. Bó bá jẹ́ pé àdògán náà ààrò náà la fi jó tá yíká rẹ̀ báyìí, kò sí tó burú ń bẹ̀. Képo ṣáà ti yíká ààrò yẹn ni. Kò ní jẹ́ kí wọ́n ba iṣẹ́ yẹn jẹ́. Téèyàn bá ń jó lọ́wọ́. Ara àwọn tí ọ̀pọ̀lọpọ̀ yìí ṣàkíyèsí tí wọ́n bá ń jóṣẹ́ nìyẹn. A tẹ ìjọgbè sídìí iṣẹ́ yìí ká tó máa jó pẹ̀lú olókun. Oṣólẹ̀ yìí kàǹkà. Èèyàn ò nílò kó má dúpẹ́ fọlọ́run. Béèyàn bá lò yóò rí nǹkan ṣe. Àsìkò téèyàn bá ń lò lọ́wọ́, àṣírí rẹ̀ ó bò. A wá wá ẹyẹ lèkélèké rèé. Ẹyẹ lèkélèké gbígbẹ. Òun ní. Òun lákọ̀ọ́kọ́ fi tẹ́lẹ̀. Lèkélèké gbígbẹ lákọ̀ọ́kọ́ fi tẹ́lẹ̀. Bí mo ṣe ń tó yẹn lẹ́ṣètò gbogbo ẹni tó fẹ́ jóṣẹ́ yìí. Eléyìí ni orí àkàlà. Bẹ́ẹ̀ bá gbọ́ iye tá a ra orí àkàlà yìí bó ṣe rí lọ́jà yìí. Ẹ mọ̀ wípé oògùn ti dowó. Ara tó oògùn fi wọ́n lówó nù. Orí àkàlà yìí ní ṣe bá gbọ́ iye tá a rà lọ́jà. Ẹni ṣe tí òjò orí pẹ́pẹ́yẹ lọ. Bí ẹ bá jó léyìí gan só tó fẹ́ ju síbí kan lọ tó bá jó tán. A fi lé ẹyẹ lèkélèké yẹn lórí. A wá mú ọ̀pọ̀lọ́ 11. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá, 11. A wá mú ọ̀gà náà 11. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà,
èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá. ọ̀pọ̀lọ́ tá a kọ́kọ́ dà sí òun náà ń pè ní toast lédè òyìnbó, ọ̀gà ni wọ́n ń pè ní chameleon. a wá mú atare atare mọ́kànlá, ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá. a wá dú ẹyẹlé sí, ẹyẹlé funfun báláwo ààyè ṣé ti rí. a ní gbé kámẹ́rà síbi tá a ti ń dú sí nítorí òfin Facebook kan mọ́ ṣàkṣàn péjì wa. tá a bá ti wá dú tán a gbélé lórí. tá a bá ti dú tán ṣe kámẹ́rà ò ní hàn bẹ́ẹ̀ bí ẹ sọ́ta. a ro ẹ̀jẹ̀ rẹ̀ sí. a ro ẹ̀jẹ̀ yẹlé yẹn sí. a ti sọ yẹlé yẹn sí báwọn. a wá fi kówé mẹ́ta sí. a rí kówé yẹn láàrò ní ení èjì ẹ̀ta lògùn bá dé. bàbá ti jó tán a máa lò pẹ̀lú ọtí láàárọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. èèyàn nílò kó má dúpẹ́ fọ́lọ́run. à á lò pẹ̀lú ọtí. ara àwọn oṣólẹ̀ téèyàn lò táṣìírí èèyàn fi ń bònú. ara àwọn oṣólẹ̀ tó ṣiṣẹ́ ìyọnú. ara àwọn oṣólẹ̀ tó ṣiṣẹ́ àṣírí bíbò. ara àwọn oṣólẹ̀ tó ṣiṣẹ́ aṣínà. téèyàn máa lò tí ó sì máa rí nǹkan gidi sínú ayé. èèyàn máa lò àṣírí rẹ̀ ó máa bò. èèyàn máa lò ọ̀nà rẹ̀ ó máa ṣí. eléyìí ò ní bọ̀ láàrẹ jẹ́. àwọn ẹlẹ́sìn míì tó bá ti lo nǹkan dúdú tó bá ti lo sílẹ̀ yóò bọ̀ láàrẹ jẹ́. wọ́n ń tọ́ ni wọ́n jẹ́ nìkan bọ̀ láàrẹ jẹ́. àwọn bàbá wa tí wọ́n rí nǹkan gidi ṣe láyé ara tí wọ́n lò ní. ọṣẹ ajé ń bẹ tí ń tà ní 500,000. bọ́ bá rawó sólẹ̀ yìí tó ṣọṣẹ ajé pẹ̀lú ẹ̀ tó fi ń lò wọn ò ṣe nǹkan lásìkò náà ò sí. ọṣẹ 1 million ń bẹ 2 million ń bẹ. àwọn sólẹ̀ ńláńlá ń bẹ téèyàn fi rí nǹkan gidi ṣe nínú ayé tí ò ní nǹkan ìyẹnú tí ò ní pọ́là tó dẹ̀ máa rí nǹkan ṣe tó ń títínú rẹ̀ ó máa dùn tọkàn rẹ̀ ó sì máa balẹ̀. ọṣẹ Edward mẹ́tíńtà 50,000 wọ́n tó bá tí ìrówó ṣiṣẹ́ ńlá. ọṣẹ Edward òun lálàkàlà ń jẹun lójú oorun gbogbo ẹ̀ dójúrú mọ́ lọ́wọ́ wàá rọ̀ṣẹ Edward. ọ̀ ń tajà ò tí wàá rówó ńlá tó fi ṣiṣẹ́ ńlá lọ́dọ̀ wa. ọṣẹ ìtajà ń bẹ táńtà 50,000 wọn náà rẹ̀ ẹyọ kan. àwọn àgbàlagbà ń dọ̀ láàmú sí àwọn àgbàlagbà kéékèèké mẹ́ta ṣètọ́jọ́ ṣe àwọn àgbàlagbà náà 50,000. sórí bọ́ọ̀ bá ti rówó ṣiṣẹ́ láwọn tí ẹ kọ́ ọ́n 50,000 náà wọ́n náà máa lówó náà. ọ mọ̀ pé bàbá ní ọmú 2-3 million wá bọ́ bá rówó kó kalẹ̀. àní dààmú nọ́mbà tẹ́ pè ní sí 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. ìlú Ìlọrin ni mo wà. anyway tẹ́ bá ti ń bọ̀ wá tẹ́ bá ti dé ìlú Ìlọrin ẹ dúró ẹ farabalẹ̀ sọ̀kalẹ̀ last bus stop. tẹ́ bá sọ̀kalẹ̀ last bus stop tán ẹ wá gbọ́kadà ẹlẹ́ni lọ ilé ẹ̀kọ́ lágbó ọba. tẹ́ bá ti dé ilé ẹ̀kọ́ lágbó ọba ẹ bèrè junction olú guest house bí òpónà méjì sí ilé ẹ̀kọ́ ní junction olú guest house wà. tẹ́ bá wá ti débi junction olú guest house yẹn fọganáísà kan mẹ́ńbẹ̀ Alhaji Hasan ọmọ Ẹdẹ sáínbọ́ọ̀dù mi náà bẹ́ẹ̀ bí junction ti fọgá yẹn wà Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited lọ́dọ̀ fọgá yẹn ẹlẹ́ni lọ lé Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọkàn wọ́ balẹ̀ o ara àánú gbà o àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited ẹ subscribe sórí ẹ̀ àwọn àǹfààní tẹ́lẹ̀ mọ́ bá pàdé Facebook tẹ́lẹ̀ mọ́ bá pàdé TikTok ẹ rí lórí YouTube Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited náà ni mò ń jẹ́ ibi gbogbo ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọkàn wọ́ balẹ̀ o ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.